A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ní ilé-ẹjọ́ Tribunal the Presidential Election Petition Court nínú ìdájọ́ tó ní àpẹẹrẹ da ẹ̀sùn ẹgbẹ́ òṣèlú Labour Party, People's Democratic Party (PDP) àti Allied People's Movement (APM) pẹ̀lú àwọn olùdíje lábẹ́ wọn tí wọ́n fi tako ìdìbò ààrẹ Bọ́lá Tinubu nù. Ìgbìmọ̀ ìdájọ́ ẹlẹ́ni márùn-ún tí adájọ́ Haruna Sàmọ́nì darí ni ó da ẹ̀sùn Peter Obi tí ó ń bẹ ilé-ẹjọ́ kí wọ́n da ìbò tí ó gbé ààrẹ Tinubu wọlé nù. Bákan náà ni wọ́n da ẹ̀sùn tí Peter Obi pè láti fi tako ìyànsípò igbákejì ààrẹ Kashim Shettima nù. Ilé-ẹjọ́ Tribunal da ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú Labour Party àti olùdíje du ipò ààrẹ lábẹ́ rẹ̀ Peter Obi wípé wọ́n ṣe màgòmágó èsì ìdìbò láti fi ṣe àǹfààní fún ààrẹ Bọ́lá Tinubu. Nínú ìdájọ́ ilé-ẹjọ́ tí adájọ́ Abba Mohammed gbé kalẹ̀ ni wọ́n ti sọ wípé wọ́n ṣe màgòmágó pẹ̀lú èsì ìdìbò tí ó gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọlé. Ṣùgbọ́n ilé-ẹjọ́ ní Obi kọ̀ láti pèsè orúkọ ibùdó ìdìbò polling unit tí wọ́n ti ṣe màgòmágó káàkiri orílẹ̀-èdè. Ilé-ẹjọ́ ní ó kọ̀ láti pèsè iye èsì ìdìbò tí wọ́n ṣe màdàrú sí pàápàá jùlọ ní àwọn ìpínlẹ̀ bíi Ondo, Ọ̀yọ́, Rivers, Yobe, Borno, Taraba, Ọ̀ṣun àti Èkó. Wọ́n ní afẹ̀sùnkàn kò lè sọ ibùdó ìdìbò tí àpọ̀jù ìbò ti wáyé tàbí iye èsì ìdìbò tí àjọ elétò ìdìbò INEC fi ṣe àlékún sí ìbò Tinubu. Ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ṣe ẹ̀sùn ìwà màgòmágó, ìfipámúni, àkọọ́lẹ̀ àgbélẹ̀rọ èsì ìdìbò, ìwà jàgídíjàgan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n afẹ̀sùnkàn kò lè sọ pàtó ibi tí àwọn ẹ̀sùn wọ̀nyí ti wáyé. Ilé-ẹjọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn wọ̀nyí ní àlàyé wọn kò kún tó, vague, imprecise, nebulous and bereft of particular materials. Nínú ìdájọ́ yìí kan náà ni ilé-ẹjọ́ ti dá ẹ̀sùn tí wọ́n fi kan ààrẹ Tinubu wípé orílẹ̀-èdè Amẹ́ríkà ti fi ẹ̀sùn kàn án rí lórí ọ̀rọ̀ egbògi olóró nù. Wọ́n ní ilẹ̀ Amẹ́ríkà kò fi ẹ̀sùn ìwà ọ̀daràn kàn án, ṣùgbọ́n ẹ̀sùn ọmọ orílẹ̀-èdè lásán civil matter. Ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀sùn yìí kò túmọ̀ sí ẹ̀sùn ìwà ọ̀daràn, fún ìdí èyí kò dí i lọ́wọ́ láti kópa nínú ètò ìdìbò. Wọ́n ṣe ìrántí bí ọ̀gá ọlọ́pàá yányán ṣe kọ lẹ́tà sí ìjọba Amẹ́ríkà ní ọdún 2003 láti fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí àkọọ́lẹ̀ ìwà ọ̀daràn kankan tako ààrẹ Tinubu. Ilé-ẹjọ́ ní lẹ́tà tí ọ̀gá ọlọ́pàá kọ àti èsì láti ilẹ̀ Amẹ́ríkà jẹ́ ìwé ẹ̀rí tí kò pamọ́ fún ará ìlú. Lórí ẹ̀sùn wípé àjọ elétò ìdìbò INEC kọ̀ láti pèsè èsì ìdìbò lórí ẹ̀rọ, ilé-ẹjọ́ ní kò sí èyí nínú ìlànà òfin wípé INEC gbọ́dọ̀ ṣe ìkéde èsì ìdìbò lórí ẹ̀rọ. INEC ní agbára láti pinnu bí wọ́n ṣe fẹ́ ṣe ìkéde èsì ìdìbò. Lórí wípé ó ṣe dandan kí olùdíje ní èsì ìdìbò ìdá 25 nínú 100 ìbò ìlú Àbújá, ilé-ẹjọ́ ní èyí kò pọn dandan nítorí kí ni àdán ìlú Àbújá fi ṣorí tí ìnàkí àwọn ìpínlẹ̀ yòókù ò ṣe. Wọ́n ní àwọn ará ìlú Àbújá kò yàtọ̀ sí ará ìpínlẹ̀ ibòmíràn. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni ìjọba àpapọ̀ ṣe ìkéde àlékún owó mítà iná mọ̀nàmọ́ná olójú kan àti olójú mẹ́ta single phase and three phase prepaid meter tí wọ́n sì ní ìgbésẹ̀ yìí yóò wá sí ojúṣe bẹ̀rẹ̀ láti ọjọ́ 6 oṣù kẹsàn-án ọdún 2023. Wọ́n ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde tí àjọ alámòjútó ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná gbé jáde, Nigerian Electricity Regulatory Commission (NEC), tí alága àjọ Sanusi Garba àti kọmíṣánná ìmọ̀ òfin Dave Akpẹnẹyẹ jọ bu ọwọ́ lù. Nínú àtẹ̀jáde yìí ni wọ́n ti ṣàlàyé wípé mítà olójú kan tí iye rẹ̀ jẹ́ 58,661 naira 69 kobo tẹ́lẹ̀ ti di 81,975 naira 69 kobo, nígbà tí mítà olójú mẹ́ta tí iye rẹ̀ jẹ́ 109,684 naira 36 kobo ti wá di
143,836 naira 10 kobo. Ìgbésẹ̀ yìí ni àwọn oníbàárà kóró ojú sí pátápátá bí wọ́n ṣe ń rò ó wípé èéṣe tí ìjọba àpapọ̀ kúndùn láti máa fi owó kún ohun èlò pàápàá jùlọ ohun èlò agbára. Ṣùgbọ́n nígbà tí àjọ NEC ń ṣàlàyé ìdí tí wọ́n ṣe fi ṣe àlékún owó mítà, wọ́n ní ìgbésẹ̀ yìí wáyé láti lè rí i dájú wípé kò sí ìyànjẹ láàárín àwọn tí wọ́n ń pèsè mítà àti àwọn oníbàárà. Wọ́n ní àyípadà ọrọ̀ ajé pẹ̀lú pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè náà ní ipa pàtàkì lórí àlékún owó mítà. NEC ní gbọmọgbọmọ wá láti ọ̀dọ̀ àwọn olùpèsè mítà bí wọ́n ṣe lérí láti dáwọ́ ìpèsè mítà dúró bí owó rẹ̀ bá ṣì jẹ́ bákan náà. Ní báyìí, ará ìlú wá wà lẹ́nu àpọ̀jù àlékún owó epo, owó dísù àti owó mítà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Igbákejì ààrẹ ìjẹta àti olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Atiku Abubakar ti lérí láti gba ilé-ẹjọ́ gíga lọ the Supreme Court kí wọ́n bá òun ṣe àyàsọ́tọ̀ ìdìbò ààrẹ Bọ́lá Tinubu. Ó ní ìdájọ́ ilé-ẹjọ́ tribunal tó ń gbọ́ awuyewuye lórí èsì ìdìbò ààrẹ kò tẹ́ òun lọ́rùn, tí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ Tinubu ni ojúlówó olúborí nínú ìdìbò tí ó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún yìí. Nígbà tí ó ń sọ̀rọ̀ nípasẹ̀ àwọn agbẹjọ́rò rẹ̀ tí àgbà amòfin Chris Uche darí, ni Atiku sọ wípé ìdájọ́ lásán ni òun gbà, òun kò gba ìdájọ́ òtítọ́. Ó ní òfin fi ààyè gbà kí òun lépa ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ó ní ìjà yìí kìí ṣe ti òun nìkan ṣùgbọ́n fún ti ìlànà òfin ilé wa àti fún ìlànà òfin ìjọba tiwantiwa. Ó ní ìgbìyànjú kò tíì parí, ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, àwọn kò ní dẹ̀yìn àyàfi tí gbogbo rẹ̀ bá parí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Orílẹ̀-èdè Nàìjíríà ni ó dùn bá ṣòwò jùlọ lágbàáyé. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ eléyìí níbi ìpàdé pẹ̀lú àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ ní orílẹ̀-èdè India. Ó rọ̀ wọ́n láti lo ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó wà nílẹ̀ fi dá iléeṣẹ́ sílẹ̀ ní ilẹ̀ Nàìjíríà. Ìpàdé ààrẹ àti àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ yìí ní àjọ ilẹ̀ Nàìjíríà sí ilẹ̀ India pẹ̀lú àjọṣepọ̀ àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ ní India jọ ṣe àgbékalẹ̀ rẹ̀. Tinubu gbóríyìn fún olùdásílẹ̀ iléeṣẹ́ ní orílẹ̀-èdè India fún ìpinnu wọn láti wá dá iléeṣẹ́ tí iye rẹ̀ jẹ́ bílíọ̀nù $14 sí ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà, nígbà tí ó fi ń dá wọn lójú wípé kò sí orílẹ̀-èdè tí ó ní irúfẹ́ àǹfààní tí ó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìjọba òun ti ṣetán láti ṣe ìgbélárugẹ ọrọ̀ ajé tí yóò mú èrè tabua wá fún ilé-iṣẹ́. Ó ní kí wọ́n má fòyà, ohun tí ó ti kọjá, ìgbà ọ̀tun ni a wà báyìí, òun sì ni ọlọ́kọ̀ tó ń wakọ̀. Igi kan kò sì lè dágbó ṣe, bí ó tilẹ̀ jẹ́ wípé ìpèníjà wà tẹ́lẹ̀. Òun fi ń dá wọn lójú wípé ààyè ti ṣí sílẹ̀ fún ìdásílẹ̀ iléeṣẹ́ nítorí àwọn tó tó gbangba sùn lọ́yẹ́ ti wà báyìí láti ṣe àtìlẹ́yìn gbogbo ohun tí wọ́n bá fẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọmọ ọdún 17 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ayọ̀mípọ̀sí Ẹ̀san ni a gbọ́ wípé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká 3, ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ 2, amóhùndúngbàmù sound system kan pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Corolla kan tí ó jẹ́ ti àwọn òbí rẹ̀, Ọ̀gbẹ́ni Olúwafẹ́mi àti Ìyáàfin Tósìn. Wọ́n ní ọmọdékùnrin yìí sá lọ pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn tí ó ti àwọn òbí rẹ̀ mọ́ inú ilé ní agbègbè Ògìjò, ìjọba ìbílẹ̀ Ṣàgámù, ìpínlẹ̀ Ògùn. Ìròyìn jábọ̀ wípé ọjọ́ 3 oṣù kẹsàn-án ni ọmọ yìí pa gbogbo itú wọ̀nyí lọ́gànjọ́ òru nígbà tí àwọn òbí rẹ̀ ń sùn lọ́wọ́. Ará àdúgbò kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé àwọn ará àdúgbò ni wọ́n wá bá àwọn òbí ọmọ yìí já ilẹ̀kùn kí wọ́n tó rí ọ̀nà jáde lẹ́yìn tí ọmọ yìí ti sá lọ pẹ̀lú gbogbo ohun tí ó jí. Lẹ́yìn tí àwọn òbí fi ẹjọ́ sun iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka Ògìjò, ni ọ̀gá ọlọ́pàá darí ikọ̀ ọlọ́pàá láti lé ọmọ náà mú kí wọ́n tó rí i mú ní ìpínlẹ̀ Èkó níbi tí ó ti ń wá oníbàárà fún àwọn ẹrù olè wọ̀nyí. Ará àdúgbò yìí tẹ̀síwájú wípé ọmọ náà ti ta ẹ̀rọ amúnáwá kan ṣùgbọ́n àwọn òbí rẹ̀ kò fẹ́ kí ọlọ́pàá bá a ṣe ẹjọ́, wọ́n fẹ́ kí ọlọ́pàá yọ̀ǹda rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí ó jí kó.
nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ agbẹnusọ ọlọ́pàá ọmọlọ́lá ọdùtọ́lá tí ó fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní in lọ́kàn láti bá ọmọ náà ṣẹjọ́ ṣùgbọ́n àwọn òbí kò lè ṣe eléyìí nítorí bàbá rẹ̀ kò nífẹ̀ẹ́ sí i. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn punch tó jáde lónìí. kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. kí a tó lọ ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́ ìyẹn comment kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.